kábíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o látàrí pé à ń fa ilé lọ́tún à ń fa ilé lọ́sì bàbá ọ̀rọ̀ yìí bó ṣe wá ń gbà yẹn ṣe é ṣe ìrántí bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ àti bó ṣe bẹ́ẹ̀ ṣe sọ ó yá ẹ̀ṣọ́ lẹ̀. lórí ọ̀rọ̀ ọba ilé Ifọ̀ tí ó dàwọn èèyàn lẹ̀ Ọlọ́run kí n sọ fún gbà yẹn lórí ilẹ̀ mi mo ra lẹ̀ sí Ìtọ̀gbìnjẹ Alápapọ̀ ibẹ̀ yẹn ló lọ fi Ìdòwú Agboola ó lọ fi jẹ baálẹ̀ sí ibẹ̀ yẹn ó wá Ìdòwú Agboola yẹn wá lọ kọ́ ó bẹ̀ sí kọ́ àsùn sórí ilẹ̀ mi palace mo dẹ̀ lọ sí Ẹ̀dọ̀ Alákẹ́ àlọ́ report rẹ̀ tí wọ́n dá sí nígbà yẹn so mo dẹ̀ gba judgement níbẹ̀ pé èmi ni kí n máa lọ lulẹ̀ mi so nígbà yẹn ni wọ́n ní Sẹ̀míyù ló wà lẹ́yìn ẹ̀ pé Sẹ̀míyù gan pé Ọbásanjọ́ pẹ̀lú wọn tó wà lẹ́yìn wọn ìbáàjẹ́ Ọbásanjọ́. ìyẹn kábíyèsí olórí ilé Ifọ̀. bẹ́ẹ̀ ni mo wá Ọlọ́run wá ní kí n sọ fún kábíyèsí olórí Ifọ̀ pé kó padà lẹ́yìn ọ̀gbẹ́ni yẹn tí ó bá fẹ́ kábàámọ̀ pé lẹ́yìn náà àsìkò yẹn náà ló fi tọ́ọ̀gì lu honourable kan tí Aláké suspension yẹn lẹ́yìn ìgbà tó fi baálẹ̀ jẹ tán ló wà ní suspension mo wá sọ fún pé Ọlọ́run ní kí n sọ fún pé tí yóò bá jáwọ́ láti máa fi tọ́ọ̀gì lu yàn pé wọ́n á yọ kó lórí ọba bọ́n ṣe yọ Déjì of Àkúrẹ́ mo gbé jáde nígbà yẹn pé bẹ́ẹ̀ ni kí wọ́n máa yọ bọ́n ṣe yọ Déjì of Àkúrẹ́ pé kò ní sínú ipò ọba yẹn so ìgbà tó máa yá àwa rí pé ẹ̀yin náà lẹ́ni kọ́ọ̀dù ẹ̀ torí àwọn èèyàn lọ síbẹ̀ wọn ò rí mọ́ kí ló fọ́ báyìí tí wọ́n bẹ̀ yín ni ẹbí wọn pé ààrẹ kíní ìmọ̀ ní YouTube àwa pè àwa wọn ní àwọn mẹ́bà intellectual fún journalist pé kí wọ́n yọ kúrò ní wọ́n fi yọ kúrò so òun gbà kí wọ́n yọ kúrò Ọlọ́run wá sọ fún mi pé kò ní gbọ́ràn pé òun máa ṣe láyàlé òun dẹ̀ máa yẹ̀yẹ́ pé kí n máa wòran òun dẹ̀ máa lé kúrò lórí tẹ́ pé kí n máa wòran ó tán mò ń wòran nígbà tó dá 2023 Ọlọ́run wá pè mí pé kí n máa wọ ọba tó ń fẹ́ yẹ̀yẹ́ o mo wá ní pé adìẹ wọn gbé sí àgọ́ ẹdìyẹ àgọ́ tó ń gbé àgọ́ ẹdìyẹ ó ní kí n máa wò wọ́n ti gbé sí àgọ́ ẹdìyẹ àwọn méjì kan wá gbé adìyẹ yẹn lọ wọn ò gbé fẹ́ni kankan mo wá pa àwọn fans mi tó wà lókun state pé ọba ilé Ifọ̀ nǹkan tó ń lọ tọ́lọ́run sọ ń pa ìlérí rẹ̀ máa nóòtì ẹ o bàbá tún gbé jáde ní sàn á tún ní kán yọ nígbà tó bá tún da 2024 yìí ní November tó kọjá lọ́nà wa fún mi pé mo wá ní pé ìṣẹ̀ kan sílẹ̀ sí wọ́n wá yọ kó lórí tẹ̀ ẹlòmíín wá jọba mo wá tún pé àwọn fans tó wà ní Ifọ̀ mo ní ó ti òdìrí ológun state àwọn fans mo tún wá pè wọ́n pé báyìí ló máa ṣẹlẹ̀ sọ́ba yìí o pé wọ́n máa gbẹ̀kún àwọn yẹn náà pé ó ń ṣe o pé French ló ti ń ṣe oògùn pé Ọbásanjọ́ wà lẹ́yìn ẹgbẹ́ ọ̀nà wo ni nǹkan tọ́lọ́run sọ fún mi pé wọ́n máa yẹ̀yẹ́ so mo wá sọ yẹn ìgbà tó dá December lọ́ọ̀yà mi ó wà ní lọ́ọ̀yà kan tó bá ó wà wọ́n gbà ní lọ́ọ̀yà tó bá ń ṣe case lórí nǹkan kan bí ẹ̀ tí wá sọ́dọ̀ mi ẹ̀mú ní ọba tẹ́ ẹ̀ bá ṣe case Ọlọ́run máa lè kó Ọlọ́run sọ pé ẹ tún sọ ní December náà bẹ́ẹ̀ mo sọ fún lọ́ọ̀yà mi pé ọba tẹ́ ẹ̀ bá ti case ẹ̀ ń dára ilé àmú ni o Ọlọ́run sọ pé ó máa kó lórí tẹ́ kó ọba mi máa take over pé òun máa fi àjẹ́ òun á dẹ̀ yẹ̀yẹ́ òun dẹ̀ máa fi sí ìdílé ẹ̀ lórí ọmọ ẹ̀ lórí ìyàwó ẹ̀ tó ti ń sùn bí ọ̀rọ̀ ibẹ̀ ìṣirí nìyẹn kó tó wá di ọba mo fẹ́ sọ̀rọ̀ fún ilé ni ọba tó jẹ kóun náà tó jẹ ó lọ́rọ̀ tọ́lọ́run tí kò ní kí n sọ fún tí mo sọ fún tí ò gbọ́ ọba tó jẹ ẹ̀ náà pè ní kó tó jẹ ọba Adádémú Tẹ́jú Oṣù òun dẹ̀ ni chairman wa nínú ẹgbẹ́ àgbẹ̀ ní Ifọ̀ so ó wá dọjọ́ yẹn àwa ní mo ní program kan so bàbá yẹn wọ́n ń pè ní bàbá ilé tọjọ́bọ̀ ìyẹn wá ní kí n sọ fún kábíyèsí bóyá kábíyèsí lè ní ṣe àṣepọ̀ máa ní interest lórí program yẹn
so làwa gbéra lọ́jọ́ yẹn la lọ bá kábíyèsí ọba Dádímú Tẹ́jú Oṣó bá a ṣe ń débẹ̀ lẹ́jọ́ yẹn àwọn baálẹ̀ kan wá bá àwọn baálẹ̀ yẹn lọ bá a ṣe wọlé nìyẹn ìyàwó ẹ̀ wà ń bẹ̀ àbúrò ẹ̀ wà ń bẹ̀ ó wá ṣe bó wá introduce àbúrò ẹ̀ yẹn fún wa ó wá ní àbúrò ń lélẹ̀ pọ́ ọmọ ìyá òun ni o pé Bọ́ládé ló ń jẹ́ pé Ìjẹ̀bú ló wà so ńgbà tá a wá sọ nǹkan tí nígbà tá a máa sọ nǹkan tí a sọ tán ní bàbá dọ́wọ̀ wá ní kí n gbàdúrà fún kábíyèsí tí wọn kò ṣe ti hospital dé ni mo wọ́n tó mi ṣàdé wọlé èèyàn kí n gbàdúrà wòlíì tí mi ò ṣe bẹ́ẹ̀ tó wá sọ bí mo ṣe gbàdúrà fún ọba yẹn nìyẹn mo wá sọ fún ọba yẹn pé Ọlọ́run ní kí n sọ fún pé gbogbo oògùn tó lò medication àti gbogbo nǹkan tó ń lò fún pé òṣìṣẹ́ pé wọ́n ti yí ara ẹ̀ padà wọ́n ti yí bọ́dì ẹ̀ padà. ìyẹn lórílẹ̀ àná. olórílẹ̀ àná pé ṣùgbọ́n kó lọ omi kànga wọ́n bá bù láàárọ̀ kó dẹ̀ pè mí lórí fóònù kí n gbàdúrà fún ló máa fi bọ́ kúrò láìsàn yẹn bí mo ṣe kúrò nìyẹn. ìgbà tó máa pé ọ̀sẹ̀ méjì lọ́lọ́run fi hàn mí pé kí n wọ ọba yẹn kó yẹ dé pé owó mo bèrè lọ́wọ́ ẹ̀ pé á ṣiṣẹ́ yìí o pé kí n wò kú ẹ̀ pé òun lélẹ́yìí mo wá pe bàbá ọdẹ́gbẹ̀ẹ́ mo ní kábíyèsí nǹkan ó ní ó serious o lọ ti gbé lọ sọ́sítà gbà tó máa dọjẹ́ kẹrin mo gbọ́ pé ó wàjà so lẹ́yìn ìgbà tó wàjà tán òun ni adébẹ̀ àti bọ̀ ọ́n ni wọ́n fẹ́ wá yan chairman ní ẹgbẹ́ àgbẹ̀ lórí nǹkan tó ń gbé sí pọ̀ wọ́n wá ní ẹni tí wọn ò ní ìdìbò gbé ẹni tó lè gbẹ́rù tí bàbá yìí ń gbé tó máa ràn àgbẹ̀ lọ́wọ́ tó máa support wọn pẹ̀lú owó ni wọ́n wá fi mí ṣe chairman ẹ̀ mo wá jẹ́ chairman still now ní olè fọ̀ bẹ́ẹ̀ ní ẹgbẹ́ àgbẹ̀ yẹn so wọ́n pè ní tó ti yé sè ìmọ̀ wá jẹ́ ńgbà yẹn tá a dẹ̀ ṣe àkókò yẹn adé oko ráìsì Buhari àkókò tí mo ṣe chairman ní Buhari wá òpin oko wa ni wá commission oko wa bẹ́ẹ̀ ni so àkókò tí mo ṣe chairman ni so bí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ṣe bọ̀ tí nígbà tí Amosi ti kú mbẹ̀ tí Abíọ́dún bọ́ síbẹ̀ kò mọ̀ ń pàṣẹ àgbẹ̀ so oníkálukú ó wá ń ṣiṣẹ́ oko ẹ̀ operate oko ráìsì ẹ̀ mú oníkálukú ń dáko ráìsì ẹ̀ mú oníkálukú ló ní iṣẹ́ oko tiẹ̀ tẹ́lẹ̀ bí ọ̀rọ̀ bá yẹn ṣe rí nìyẹn ẹni tó fi jẹ baálẹ̀ yẹn lẹ́yìn ìgbà yẹn ni ẹni yẹn ti wọ stroke. lẹ́yìn tó fi jẹ baálẹ̀. bẹ́ẹ̀ ni ló wọ stroke tó Ọlọ́run sọ pé kìlọ̀ fún àtẹ̀tí kìlọ̀ fún Ọlọ́run sọ pé wọ́n kìlọ̀ fún òun lọ́lọ́run sọ pé kọ́ba yẹn padà lẹ́yìn ẹ̀ tó nígbà tí yàrá fẹ́ jẹ́ so títí tí wọ́n ṣàlọ́ tọ́jú wọn ṣe everything gbogbo lórí sóò tó lóye ọdún tí ò lè sọ̀rọ̀ ọjọ́ tí mo lọ sí zone 2 ni mo rán ọlọ́pàá kan náà sọ pé àwọn ẹ̀dọ̀ wọn ló kọ́lé sí pé kò lè sọ̀rọ̀ mọ́ àwọn máa lọ ń gbóúnjẹ fún so ó kú lánàá àná ni ẹni tó fi jẹ baálẹ̀ yẹn kú Ìdòwú Agboola Sẹ̀míyù ókè ló fi Ìdòwú Agboola yẹn jẹ baálẹ̀ ìgbà ẹlẹ́rìí interview baálẹ̀ yẹn tó sọ pé òun lòún lẹ́tọ̀ọ́ wọ́n dẹ̀ dé kó o tó ju wàhálà gbà yẹn pé òun lòún lẹ́tọ̀ọ́ láti fi baálẹ̀ jẹ síbẹ̀ gbogbo wọn dẹ̀ sọ pé kò lẹ́tọ̀ọ́ pé tí wọ́n bá fẹ́ lẹ́tọ̀ọ́ láti jẹ baálẹ̀ bẹ̀ pé ọba Ifọ̀ ló ní ẹ̀tọ́ láti yan baálẹ̀ síbẹ̀. bàbá ṣé ìlú yẹn ò ní baálẹ̀ tẹ́lẹ̀ ni. ó ní baálẹ̀ wà ń bẹ̀ bọ̀tún wá ní ó tún lọ yàn án sí pé ibì kan wà extension wọn tó ń pè lẹ́yìn tí kìnìún kan wá kìrìtẹ̀ àwọn Agboola yẹn ìyá bàbá ẹ̀ ló ralẹ̀ síbẹ̀ 4 plot ló ní bẹ̀ so ó dẹ̀ wá ní tó bá ń talẹ̀ wọ́n kó àwọn boys wá jàǹdùkú ìgbà yẹn mo sọ fún wọn tí mo address pé tí wọ́n bá dá wàhálà sílẹ̀ ń bẹ̀ pé máa kọ lẹ́tà sí president máa kọ sí IG máa kọ sí commissioner of police máa kọ sí house assembly máa kọ sí chairman of local government pé mi ń ṣe nìkan tẹnìkan lè lé ogó tó lè dẹ́rùbà tó bá ní Ọbásanjọ́ tó fi halẹ̀ Ọbásanjọ́ ò lè dẹ́rùbà mi wọ́n pe president lẹ́jọ́ ìgbà yẹn mo ṣe gbogbo kìíní yẹn. ó wà lọ́wọ́ YouTube bẹ́ẹ̀ ni. tí ó ti yẹn sìn so bọ́ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn tí ó ti yẹn sìn kí ẹni tó lù yẹn sábàbí ló jẹ́ fún. ìyẹn bàbá ààrẹ ọlá 73 years old. bẹ́ẹ̀ ni tí wọ́n kọ́ Ondo State ní Ondo State ló dẹ̀ jíṣẹ́ fún Ọlọ́run fi sábàbí ni ìyàtọ̀ náà máa fi jẹ́ kò tí ì díya o. kò tí ì nǹkan tó lọ sọ lórí ọmọ lórí aya kò tí ì díya o kò tí ì rí nǹkankan rárá ó ṣe ẹ̀bẹ̀rẹ̀ ni o gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ ìran ò ní gbúrò ọba mọ́ títí ayé nílé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ so wọ́n yọ ọ́ bá jẹ́ pé wọ́n yọ ń gbà yẹn pé ó sọ pé dán kòkòrò kí gbogbo yín yọ
ẹni peter kò ní ìdí pé mo ṣe ẹ̀ ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tẹ sọ́ngbà ọ̀rọ̀ yẹn. tẹ sọ́ngbà yẹn 3 years ago. so mo sọ fún Déjì of Àkúrẹ́ náà tó ń yọ ọgbà yẹn náà tí wọ́n pé ẹ̀yin náà lè rìkọ́ọ̀dù ẹ̀ mo sọ fún Déjì of Àkúrẹ́ pé kó ṣe alágbà ẹ̀ kó má wà ní 2004 wọ́n lè yọ Déjì of Àkúrẹ́ náà gbà yẹn náà ni so bí ọ̀rọ̀ ti ẹ ṣe rí nìyẹn so.